Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tẹ́ ń gbọ́ mi nílé. Ẹ̀gbọ́n àti àbúrò, mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Ẹ̀sìn ọ̀rọ̀ tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni a pè ní gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dafidi, orin ìkejì ó lé ní 160 ẹsẹ̀ 12 rẹ̀. Orin Dafidi, orin ìkejì ó lé ní 160 ẹsẹ̀ 1 sí 12. Psalm 62 verses 1 to 12. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà á láti inú Bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ó kà báyìí pé Ọlọ́run nìkan ni ọkàn mi dúró jẹ́ẹ́dè. Láti ọ̀dọ̀ rẹ̀ wá ni ìgbàlà mi. Òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi. Òun ni ààbò mi. Èmi kì yóò ṣípò padà jọjọ. Ẹ̀yin ó ti máa rọ́lu ẹnìkan pé tó. Gbogbo yín ni ó fẹ́ pa á. Bí ògiri tí ó bì wó àti bí ọgbà tí ń wó lọ. Kìkì ìró wọn ní láti já a tilẹ̀ kúrò nínú ọlá rẹ̀. Wọ́n ń ṣe inú dídùn nínú èké. Wọ́n ń fi ẹnu wọn súre, ṣùgbọ́n wọ́n ń gégùn ní inú wọn. Ọkàn mi, ìwọ sá dúró jẹ́ de Ọlọ́run, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí mi. Òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi. Òun ni ààbò mi, a kì yóò ṣí mi nípò. Nípa Ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi, àpáta agbára mi, ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́ nígbà gbogbo. Ẹ̀yin ènìyàn, tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò wa. Nítòótọ́ asán ni àwọn ọmọ ènìyàn, èké sì ni àwọn olóyè. Wọ́n gòkè nínú ìwọ̀n, bákan náà ni wọ́n fẹ́rẹ̀ ju asán lọ. Má ṣe gbẹ́kẹ̀lé ìnilára, kí o má sì ṣe gbéraga ní olè jíjà. Bí ọrọ̀ bá ń pọ̀ sí i, má ṣe gbé ọkàn yín lé e. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìnkejì mo gbọ́ ìyí tí Ọlọ́run ní agbára. Pẹ̀lúpẹ̀lú Olúwa tìrẹ ni àánú, nítorí tí ìwọ san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Nítorí ìwọ san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́rí, ẹsẹ̀ àkọ́ọ̀kan, òun ni ẹsẹ̀ ìkẹjọ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Orin Dafidi, orin ìkejì ó lé 160 ẹsẹ̀ ìkẹjọ rẹ̀. Ìwé mímọ́ ní gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn. Tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò fún wa. Gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin èèyàn. Ẹ tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò wa. Ẹsẹ̀ wúrà wa ọ̀sẹ̀ yìí nu, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ àkọ́sórí. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí, tí í ṣe ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù kẹwàá 2024 tí a wà yìí. Bí ẹ ò bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo ẹ̀kọ́ wa tá à ń kọ́ nínú oṣù kẹwàá yìí, òun ni àwọn orin ti májẹ̀mú láéláé. Àwọn orin ti májẹ̀mú láéláé.
a sì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá yìí nínú kíkẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì, orin 151 51, tí í ṣe orin ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ẹ̀bẹ̀ fún àánú, ẹ̀bẹ̀ fún ìmúpadàbọ̀sípò, ẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn Ọlọ́run, èyí tí Dáfídì gbà tó bẹ̀ lẹ́yìn tí ó gba ẹ̀bi pé òun jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà àti ìpànìyàn, nítorí pé ó sì ronúpìwàdà tọkàntọkàn, ó sì yí padà, ó sì bẹ̀bẹ̀ fáànú, ìmúpadàbọ̀sípò àti ìfọwọ́kàn Ọlọ́run, ó ràánú gbà. Ẹ̀kọ́ yẹn sì ń fi yé wa pé bí ẹnikẹ́ni nínú wa bá ṣì táwa náà ti ṣẹ̀, ilẹ̀kùn àánú Ọlọ́run ṣí sílẹ̀ fún gbogbo ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà tó sì yí padà tòótọ́. Nínú ọ̀sẹ̀ kejì láti kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì, orin ìkejì-ó-lé-lógún, tí í ṣe orin ìmúlọ́kànle láti gbẹ́kẹ̀lé Olúwa nígbà tẹ́kọ̀ọ́ ò tiẹ̀ sojú múmu. Láti gbẹ́kẹ̀lé Olúwa nígbà tó dàbí ẹni pé ojú sánmọ̀ dúdú kò tiẹ̀ sí funfun kankan ń bẹ̀. Láti gbẹ́kẹ̀lé Olúwa nígbà tó dàbí ẹni pé ìrètí ti pin. Láti gbẹ́kẹ̀lé Olúwa nígbà tó dàbí ẹni pé agbàdúà Ọlọ́run ó ti ra òwúdi tí kò gbọ́n tá à ń sọ mọ́. Onísáàmù gbẹ́kẹ̀lé Ọlọ́run nírú àkókò yìí, ojú òsì tí a sì ń pe gbogbo wa ń jà pé káwa náà gbẹ́kẹ̀lé Ọlọ́run, ojú ò ní ṣe kí ni o, kò ní tì wá, torí pé kò sí ẹnikẹ́ni tí gbẹ́kẹ̀lé Ọlọ́run tí máa jogún òfo. Lọ́sẹ̀ tó kọjá tí í ṣe ọ̀sẹ̀ kẹta, akẹ́kọ̀ọ́ nínú orin májẹ̀mú láíláí mìíràn nínú ìwé wòlíì Àìsáyà, orin Àìsáyà èyí tó kọ nínú Àìsáyà orí 25, tí í ṣe orin ìyìn sí Ọlọ́run fún ìdáǹdè lọ́wọ́ àwọn aninilára, ìdáǹdè lọ́wọ́ àwọn apọ́nilójú, ìdáǹdè lọ́wọ́ àwọn afìyàjẹni. Lọ́sẹ̀ yìí àwọn wá ń lọ láti kẹ́kọ̀ọ́ látinú orin májẹ̀mú láíláí tó gbẹ̀yìn nínú orin Dáfídì, orin 100 Orin yìí sì jẹ́ orin ìpè láti fi gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run nìkan ṣoṣo, láì ní fi ṣe ìlàkọjá wa, láì ní fi ṣe ìgbógun ọ̀tá. A sì pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ìmúdánilójú láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìmúdánilójú láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ní abala àkọ́kọ́ yìí la ó ti rí bí Dáfídì ṣe mú wa dá wa lójú nínú ìrírí rẹ̀, bó ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ò sì jogún òfo. Nínú abala àkọ́kọ́ yìí òun ni a ó ti rí orin Dáfídì tá à ń sì ń kẹ́kọ̀ọ́ lé lórí yìí. Orin Dáfídì orin 260 yìí, ó jẹ́ orin tí Dáfídì kọ ní àkókò tó jẹ́ wípé a mì ìjọba rẹ̀ tìtìtì, ní àkókò tó jẹ́ pé àwọn èèyàn ń kọrin kówó kówó fúnjọba Dáfídì. Ní bó mo ṣe mele yìí, mo mọ̀ látinú ẹsẹ̀ 3 àti abala àkọ́kọ́ ẹsẹ̀ 4 sáàmù yẹn. Níbẹ̀ ni Dáfídì ti fi hàn wá bí Ísù ṣe kú, bọ́sẹ̀ ṣe bẹ́ẹ̀ ń tó ṣẹlẹ̀ torí yìí fi jáde. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ ka ẹsẹ̀ 3 àti 4 ìwé yẹn, abala àkọ́kọ́ ẹsẹ̀ 4 ìwé yẹn. Ìwé mímọ́ ní, ẹ̀yin ó ti máa rọ́lu ẹnìkan pẹ́ tó, gbogbo yín ló fẹ́ pa á, bí ògiri tí ó bì wó àti bí ọgbà tí ń wó lọ. Kìkì ìró wọn ni láti já a sílẹ̀ kúrò nínú ọlá rẹ̀. Ipò tí Dáfídì ọba wà nìyà lákòókò tó kọ orin yìí sí Ọlọ́run. Àwọn èèyàn ń rọ́ọ̀lù òun nìkan, wọ́n ń lùlù kówókówó fóun nìkan, wọ́n fẹ́ pa á, wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ògiri tó jẹ́ pé díẹ̀ ló kù kó wó, àbí bí ọgbà tí ń wó lọ tó ti dẹ̀bìtì, wọ́n fẹ́ bí kó wó. Ipò tó wà, ipò tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ rè lulẹ̀ kúrò nípò ọlá ni kí wọ́n sọ dilẹ̀ ẹlẹ̀ pé bí ọba tiẹ̀ kú kọ́sẹ̀ sí. Ipò tí Dáfídì wà
lákòókò tó kọ orin Dáfídì tá à ń pè ní orin ìkejì-ó-lé-ní-ọgọ́ta nìyẹn. Kí wá ni àwọn ọ̀tá ń lò gẹ́gẹ́ bí ohun ìjà láti lùlù kówókówó fún Dáfídì? Ohun tí wọ́n ń lò bí ohun ìjà, irọ́ ni. Ká dán irọ́ ní ẹ̀gúsí, ká dín ní ẹ̀gúsí fáwọn èèyàn. Irọ́ wọ́n ń pa, wọ́n parọ́ mọ́, wọ́n ń ṣe bí ọ̀rẹ́ sí ní gbangba, ní kọ̀rọ̀ wọ́n sì ń ṣọ̀tá rẹ̀. Bó la ṣe mọ èyí? Abala kejì ẹsẹ̀ ìkẹrin lọ́lá mọ́lẹ̀ fún wa. Abala kejì ẹsẹ̀ ìkẹrin ó ní wọ́n ń ṣe inú dídùn nínú èké, wọ́n ń fẹnu wọn súre, ṣùgbọ́n wọ́n ń gégùn nínú wọn. Wọ́n ń ṣe bí ọ̀rẹ́ ń gbangba, wọ́n ń ṣọ̀tá lẹ́yìn. Wọ́n ń sọ tó dùn gbọ́ létí gbangba, wọ́n sì ń sọ̀rọ̀ burúkú, wọ́n ń gbẹ̀yìn bẹbọjẹ́ fún Dáfídì. Ṣùgbọ́n láì ní fi ṣe ìpèníjà tí Dáfídì ń là kọjá lákòókò yìí, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Ìdí nìyí nínú ẹsẹ̀ ìkíní orin yẹn tó fi ní Ọlọ́run nìkan ni ọkàn mi dúró jẹ́ẹ́dè, láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìgbàlà mi. Ọlọ́run nìkan ni ọkàn mi dúró jẹ́ẹ́dè, láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìgbàlà mi. Kì í ṣe kìkì èyí nìkan, nínú ẹsẹ̀ ìkejì, ìkẹfà àti keje ó tún ní Ọlọ́run nìkan lààbò mi. Ọlọ́run nìkan lààbò mi. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì yẹn, ìkẹfà àti keje, ó ní òun nìkan làpáta mi, òun nìkan nìgbàlà mi, òun nìkan lààbò mi, èmi kì yóò ṣípò padà jọjọ. Kò sẹ́ni ó lè ṣí mi ń pò, tọrọ Ọlọ́run lààbò mi. Nínú ẹsẹ̀ ìkẹfà ó ní òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi, òun ní ààbò mi, a kì yóò ṣí mi nípò. Àwọn tí wọ́n fẹ́ ṣí mi ń pò lójú ó tì. Nínú ẹsẹ̀ ìkẹrin ó tún ní nípa Ọlọ́run mi ni ìgbàlà mi. Ẹsẹ̀ ìkeje nu o, nípa Ọlọ́run mi ni ìgbàlà mi àti ògo mi, àpáta agbára mi, ààbò mi sì ń bẹ nínú Olúwa. So ó fi Ọlọ́run ṣe ààbò àti odi rẹ̀, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ̀bì tí rẹ̀ ò sì wó, bó tiẹ̀ jẹ́ pé orin táwọn ọ̀tá ń kọ ni kówó kówó, ṣùgbọ́n bí orin táwọn bàbá wa máa ń kọ nílẹ̀ Yorùbá, kówó kówó, ẹ̀bì tí òwò mọ́ ojú tí ìrókò, kówó kówó. Wọ́n retí kí Dáfídì ó wó, ṣùgbọ́n kò wó. Ojú àwọn tí a ń retí kó wó ń lójú tì gbẹ̀yìn. Tẹ́ bá wá wo ẹsẹ̀ ìkejì yẹn, ìkẹfà àti keje, ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan wà nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ wípé Dáfídì ṣàǹtẹnu mọ́ ni. Àwọn ọ̀rọ̀ bíi àpáta mi, ìgbàlà mi, àpáta mi, ìgbàlà mi, àpáta mi, ìgbàlà mi, ibi agbára mi, ààbò mi, ààbò mi, ààbò mi. Nínú ẹsẹ̀ ìkejì, ààbò mi. Ẹsẹ̀ ìkẹfà, ààbò mi. Ẹsẹ̀ ìkeje, ààbò mi. Àwọn ẹsẹ̀ tí ń sọ tó, àwọn ẹsẹ̀ yẹn ó ń rán wa létí sáà méjì tó le koko jùlọ nínú ìtàn, nínú ìrìn àjò ayé Dáfídì ọba. Sáà kan kó tó jọba, sáà kan lẹ́yìn tó jọba. Tí nígbà tó jẹ́ pé ó ní láti máa sá sáwọn abẹ́ àpáta, ó ní láti máa sá sínú ihò lọ́wọ́ àwọn ọ̀tá. Sáà àkọ́kọ́ nígbà tí Sọ́ọ̀lù ọba ń lé tó fẹ́ gbẹ̀mí rẹ̀, toró ti mọ̀ wípé òun ni ó jọba lẹ́yìn òun, kò sì fẹ́ kó jọba. Ọmọ rẹ̀ Jónátánì ló fẹ́ kó jọba, ó sì lé ẹ̀mí Dáfídì títí. Ṣùgbọ́n torí pé Ọlọ́run lààbò rẹ̀, Dáfídì ní láti máa tinú igbó kan bọ́nú igbó kan, kó máa sá sínú ihò, kó máa sá sábẹ́ àpáta. Ibi tó ti rí ọ̀rọ̀ àpáta mi, ààbò mi, níbi ó ti jáde nu. Sáà kejì nínú ayé rẹ̀ nígbà tó ti wá gorí oyè tán, tó dé ìkóríta kan tó mọ bíbí inú rẹ̀. Absalomu tó náà gbógun tì í, tó ní láti yọ́ lóyè, tí Dáfídì ní láti fèrè gé nítorí ẹ̀mí rẹ̀, tó tún gbanú igbó lọ, tí ń gbénú inú ihò, tí ń gbénú àpáta.
torí náà gbà tí ń sọ̀rọ̀ nínú ẹsẹ̀ ìkejì, ẹsẹ̀ ìkẹfà, ẹsẹ̀ ìkeje pé òun nìkan làpáta mi, òun ni ìgbàlà mi, òun làbò mi, òun làpáta agbára mi. Nínú ìrírí ló ti ń sọ̀rọ̀. Ṣùgbọ́n láì ní fi ṣe ohun gbogbo tí Dáfídì ń là kọjá yìí, nínú Ọlọ́run nìkan ló gbẹ́kẹ̀lé, nínú Ọlọ́run nìkan ló fìrètí rẹ̀ sí, kìí ṣe nínú ènìyàn kankan. Ìdí nìyẹn nínú ẹsẹ̀ ìkarùn-ún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí tó fi ní ọkàn mi ìwọ sá dúró jẹ́ de Ọlọ́run, mọ ohun tọ́lọ́run ó ṣe, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá nìrètí mi. Ọkàn mi sáfara rẹ balẹ̀, mọ dúró de tọ́lọ́run ó ṣe, torí pé látọ̀dọ̀ rẹ̀ wá nìrètí mi. Kìí ṣe kìkì èyí nìkan, ó dúró de Olúwa, ó gbẹ́kẹ̀lé Olúwa wípé Olúwa òní yóò ṣe ààbò òun títí dé òpin. Ìdí nìyẹn nínú ẹsẹ̀ tó gbẹ̀yìn abala àkọ́kọ́ yìí, nínú ẹsẹ̀ ìkeje tó fi ní nípa Ọlọ́run ni ìgbàlà mi, kìí ṣe nípa èèyàn. Nípa Ọlọ́run ni ògo mi, kìí ṣe nípa èèyàn. Nípa Ọlọ́run ni àpáta ìgbàlà mi, kìí ṣe nípa èèyàn. Ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run, kìí ṣe nínú ọmọ ogun kankan. Torí náà ní abala àkọ́kọ́ yìí, láti inú ìrírí, ó ní Dáfídì ti kọ orin yìí sí Ọlọ́run. Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo, ojú òsì tí wọ́n lùlù kówókówó fún un. Ó ti dẹ̀bìtì lóòótọ́, ṣùgbọ́n bí ti Dáfídì ò wó mọ́, ojú wa ti ìrókò. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn, tó sì sún wa síwájú sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè àpèlé rẹ̀ ní ìmúdánilójú àti ìyànjú. Ìmúdánilójú láti gbẹ́kẹ̀lé Olúwa àti ìyànjú láti gbẹ́kẹ̀lé. Ní abala kejì yìí, láti inú ìrírí tí Dáfídì wá ní, ó wá mú ìdánilójú wá fún gbogbo àwa tá à ń kẹ́kọ̀ọ́ nínú orin yìí. Ó mú ìyànjú wá fún gbogbo àwa tá à ń kẹ́kọ̀ọ́ nínú orin yìí. Ìyànjú náà ó sì pín sí ọ̀nà 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyànjú àkọ́kọ́ tó mú wá òun ni wípé kí gbogbo wa bóun ṣe gbẹ́kẹ̀lé Olúwa nìkan ṣoṣo, kí gbogbo wa náà gbẹ́kẹ̀lé Olúwa nìkan ṣoṣo. Eléyìí òun la rí nínú ẹsẹ̀ ìkẹjọ tí ẹ̀kọ́ wa abala kejì yìí ti bẹ̀rẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ní gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin èèyàn, tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò wa. Láti inú ìrírí, Dáfídì ní ẹ̀yin èèyàn ẹ gbẹ́kẹ̀lé Olúwa nígbà gbogbo, ó ní ìjà ní kulẹ̀. Ọmọ mi Sábsálómù ti já mi kulẹ̀, ọ̀gá mi Sọ́ọ̀lù ọba ó já mi kulẹ̀. Ẹ gbẹ́kẹ̀lé Olúwa nígbà gbogbo, tòró nìkan ni kìí já ní kulẹ̀. Ẹ tú ọkàn yín jáde níwájú rẹ̀, ní tí ń dùn yín gan ẹ sọ fún un. Òun nìkan lẹ́ sọ àṣírí ayé yín, lẹ́ fàṣírí ayé yín lé lọ́wọ́, tí ò ní gbé lọ sọ́jà, tí ò ní gbé lórí rédíò, tí ò ní gbé lórí social media, kó tú àṣírí yín síta gbangba. Eléyìí ni múdánilójú láti inú ìrírí rẹ̀ àti ìyànjú fún gbogbo wa lónìí láti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run nìkan ṣoṣo nígbà gbogbo, nígbà gbogbo. Yẹn sì mú mi rántí orin kan náà, ìwé orin wa tó ní ẹni bá gbẹ́kẹ̀ l'Ọlọ́run lábò lọ́run àtayé, ẹni bá fi fẹ́ wo Jésù kò sẹ́rù ti dààmú rẹ̀. Ẹni ó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo, kò sí ẹ̀rù náà tí dààmú rẹ̀. Ẹ̀bi tí Dáfídì ò wó mọ́ lójú bá tàwọn àròkò. Tí ìwọ náà bá gbẹ́kẹ̀lé Olúwa, ẹ̀bi tí rẹ ò ní wò. Àwọn àròkò tí wọ́n ń retí kó wó, àwọn ni ojú ó tì. Ìyànjú kejì tó mú jáde nínú láti mú dá wa lójú ká gbẹ́kẹ̀lé Ọlọ́run, òun ni wípé gbogbo ènìyàn ká má fi gbẹ́kẹ̀lé wa sínú ẹnìkan láì ní fi ṣe ipò tó dìmú láwùjọ.
ènìyàn kankan má fi gbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀. Ìyẹn lẹ́sẹ̀ ìkẹsàn-án sọ fún wa nínú ẹ̀kọ́ wa yìí. Ẹsẹ̀ ìkẹsàn-án ní nítòótọ́ asán lọmọ èèyàn, èké sì àwọn olóyè, wọ́n gòkè nínú wọn, bákan náà ni wọ́n fúyẹ́ ju asán lọ. Wọ́n fẹ́rẹ̀, wọ́n fúyẹ́ ju asán lọ. Má gbẹ́kẹ̀lé èèyàn fúyẹ́. Kò ní fi ṣe ipò, kò ní fi ṣe àwọ̀, kò ní fi ṣe èdè, kò ní fi ṣe bó ti súnmọ́ ọ tó. Absalomu ọmọ ni fún Dáfídì. Ebi Sọ́ọ̀lù ọba ni, ọ̀gá ni fún Dáfídì. Ó ní má gbẹ́kẹ̀lé èèyàn, àwọn olóyè, nítorí ipò wọn, torí asán ni, wọ́n fúyẹ́, wọ́n fẹ́rẹ̀. Abálájọ tọmọ Dáfídì tá à ń pè Sólómọ́nì nínú ìwé oníwàásù tó fi ní asán gbogbo ẹ̀ asán ni. Ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Kì í ṣe kìkì eyín ò nìkan. Tá a bá wá sún síwájú, tá a tún lọ sínú orin Dáfídì. Orin Dáfídì, orin ẹyọ 2:118, ẹsẹ̀ ìkẹjọ àti kẹsàn-án. Òun náà fìdí òtítọ́ yìí múlẹ̀ pé ká má gbẹ́kẹ̀lé èèyàn kankan. Orin Dáfídì, orin ìkejì-dín-ní-118, 118, ẹsẹ̀ ìkẹjọ àti kẹsàn-án, 8 and 9. Ó ní ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé èèyàn lọ. Ẹsẹ̀ ìkẹsàn-án ní ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Ìbọn ọmọ aládé ni Absalomu. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé èèyàn lọ. Èbé èèyàn ni Sọ́ọ̀lù. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Ìbọn ọmọ aládé ni Absalomu. Dáfídì, láti ní ìrírí rẹ̀, ó ní ká má gbẹ́kẹ̀lé èèyàn kankan láì ní fi ṣe ipò rẹ̀ láwùjọ. Ìdánilójú àti ìyànjú kẹta tó fún wa nínú abala kejì ẹ̀kọ́ wa yìí ló wà nínú ẹsẹ̀ ìkẹwàá. Ìdánilójú náà àti ìyànjú náà sì ni wípé bá a ṣe gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé èèyàn, ká má gbẹ́kẹ̀lé ọrọ̀ ayé náà. Ká má fi wàdùwàdù kọ́rọ̀ jọ. Ẹsẹ̀ ìkẹwàá, ó ní má ṣe gbẹ́kẹ̀lé ìnínilára, kí o má sì ṣe gbéraga ní olè jíjà. Bí ọrọ̀ bá ń pọ̀ sí i, má ṣe gbé ọkàn yín lé. Kí ni Dáfídì ń sọ ń bí yìí? N tí ń sọ ń bí yìí ni pé má ṣe gbẹ́kẹ̀lé pé ni ọmọnìkejì lára kí ìwọ lè dọlọ́rọ̀. Èyí tọ́pọ̀lọpọ̀ ń ṣe inú ayé lónìí. Bí wọ́n bá ra ọjà ní tọ́ọ́rọ́, tí wọ́n rọjà ń kọ́bọ̀, wọ́n fẹ́ tà á ní àìmọye ẹgbẹ̀rún. Ó kan ní arajà, wọ́n fẹ́ tà lẹ́gbẹ̀rún. Má ṣe gbẹ́kẹ̀lé pé ó ní ọmọnìkejì lára láti dọlọ́rọ̀. Má ṣe gbẹ́kẹ̀lé pé ọjà lè dọlọ́rọ̀. Tí ó bá tiẹ̀ wá jẹ́ pé nínú àánú Ọlọ́run gan, Ọlọ́run bá ní pé kó o ní ọrọ̀ ní ọ̀nà ẹ̀tọ́. Abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkẹjọ yẹn ní má gbẹ́kẹ̀ rẹ lé. Èéṣe? Torí pé afẹ́fẹ́ lọ̀rọ̀ ayé, yóò fẹ́ wá ni yóò sì fẹ́ lọ. Olórin kan lẹ̀ Yorùbá ní àwọn olówó ànádà, wọ́n ti kú, wọ́n ti lọ. Àwọn olówó ànádà, àwọn tòní àti ẹ̀ní gbúrò wọn mọ́. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé gbogbo èèyàn ló fẹ́ di bílóníà lónìí. Onísáàmù, ó ní ká má fi gbẹ́kẹ̀lé wa. Dáfídì ọba ní ká má fi gbẹ́kẹ̀lé wa sínú ọrọ̀ ayé, torí asán ni gbogbo ẹ̀. Eléyìí ló mú wá sí ìmúdánilójú àti ìmọ̀ràn rẹ̀ tó gbẹ̀yìn. Òun sì náà wípé nínú Ọlọ́run nìkan ni ká fi gbẹ́kẹ̀lé wa sí. Ká má fi sí inú ènìyàn kankan. Ká má fi sínú ọrọ̀ ayé. Àmọ́ nǹkan wá sínú ayé yìí, a sì ní mú nǹkan kan lọ. Ṣùgbọ́n ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run, ó sì fún wa ní ìdí mẹ́ta nínú ẹsẹ̀ 11 àti 12 tá a fi gbọ́dọ̀ fi gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run.
tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wá fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Ìdí àkọ́kọ́ tó sì fún wa ní ẹsẹ̀ ìkọkànlá ó ní wípé ká fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run nìkan ṣoṣo, torí pé gbogbo agbára ọ̀run àtayé ọwọ́ Ọlọ́run ló wà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ ìkọkànlá. Ìwé mímọ́ ní Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run ní agbára, ti Ọlọ́run ní agbára, ti Ọlọ́run ní agbára. Tí gbogbo agbára bá jẹ́ tọlọ́run, kí làwa ń dara wa láàmú sí tá a gbẹ́kẹ̀lé Ọlọ́run? Ó yòówù tó dé, ó tó láti gbà wá, torí pé gbogbo agbára tọlọ́run ni. Ìdí àkọ́kọ́ tó a fi gbọ́dọ̀ fi gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí Dáfídì sọ láti inú ìrírí pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ó ní wípé aláàánú ni Ọlọ́run. Aláàánú ni Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkejìlá abala àkọ́kọ́ rẹ̀ ó ní pẹ̀lúpẹ̀lú Olúwa tirẹ̀ ni àánú, tirẹ̀ ni àánú. Tẹ́ ẹ bá sì gbàgbé inú ẹ̀kọ́ wa àkọ́kọ́ nínú oṣù yìí, àánú Ọlọ́run ni tí Dáfídì fi rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Torí náà nígbà tí n bá ń sọ̀rọ̀ àánú Ọlọ́run ní ń sọ̀rọ̀ nípa ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀, ìfẹ́ Ọlọ́run tí ìjẹ́ fún wa ní tá a lẹ́tọ̀ọ́ sí. Inú ẹ̀kọ́ wa àkọ́kọ́ ní oṣù yìí, ohun tí Dáfídì lẹ́tọ̀ọ́ sí ó ní ikú. Ṣùgbọ́n nínú àánú, nínú ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀, nígbà tó ronúpìwàdà tòótọ́ tó sì yí padà, ó rí àánú gbà. Bó bá jẹ́ pé Ọlọ́run wa aláàánú ni, oní ìfẹ́ tí kì í yẹ̀ ni, Dáfídì ní ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé. Ìdí kẹta tó gbẹ̀yìn tó fún wa nínú ẹ̀kọ́ yìí ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkejìlá ó ní wípé Ọlọ́run kì í ṣègbè. Onídàájọ́ òdodo lọ́lọ́run, torí pé Ọlọ́run jọ ń dájọ́ òdodo. Ẹ jẹ́ á fi ìgbẹ́kẹ̀lé wa sí ohun gbogbo tó wọ́ yọ̀tọ̀. Ìyẹn la rí ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkejìlá níbi tó ti wípé nítorí tí ìwọ san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Torí náà ohun gbogbo tó wọ́ nínú ayé yìí, a mọ̀ pé Ọlọ́run ó tọ́ lọ́jọ́ kan. Tó bá wá rí bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú rẹ̀, torí wípé kò ní gbẹ̀bí fáláre, kò ní gbàre fẹ́lẹ́bi, kò sì ní ṣègbè bóyá nítorí ẹ̀yà, bóyá nítorí èdè, bóyá nítorí àwọ̀, bóyá nítorí ipò. Yóò san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ni. Ìdí mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Dáfídì fi ní ó yẹ kémi àti yín ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Torí náà lákòótán gbogbo ẹ̀kọ́ wa fún ọ̀sẹ̀ yìí, Dáfídì ń pè wá wípé ká ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nìkan ṣoṣo, láì fi ìgbẹ́kẹ̀lé wa sínú ẹlòmíràn. Torí òun ni ẹlẹ́dàá, òun ni aṣẹ̀dá ohun gbogbo. Ká tó dá ayé ló ti wà, ká tó dá ọ̀run ló ti ń jọba. Òun lọ́lọ́run Baba, òun lọ́lọ́run Ọmọ, òun lọ́lọ́run Ẹ̀mí Mímọ́. Gbogbo agbára ọ̀run àtayé ló sì wà níkàáwọ́ rẹ̀. Ìfẹ́ rẹ̀ kì í yẹ̀ láé. Òun nìkan ló tó fẹ̀yìntì. Òun nìkan ló lè gbẹ́kẹ̀lé tí ò ní jánikulẹ̀. Ibi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ sílé, mo fẹ́ àtẹnumọ́ àwọn kókó bíi 2 àbí 3 nínú ẹ̀kọ́ yìí fún àkíyèsí àti àmúlò wa nínú ìrìn àjò ìgbàgbọ́ wa lójoojúmọ́. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ náà mo ti ń tẹnumọ́ látẹ̀ẹ̀kan. Ẹ̀kọ́ yìí ń pè mí àti yín wípé ká fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run nìkan ṣoṣo. Ká má fìgbẹ́kẹ̀lé wa sínú èèyàn, torí ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Ọlọ́run ní gbogbo agbára tó lè fi gbà wá, ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé. Ọlọ́run aláàánú ni bá a bá tiẹ̀ sì ṣe tá a sì ronúpìwàdà tòótọ́ yóò fàánú gbà wá bó ṣe gba Dáfídì. Ọlọ́run sì máa tọ́ ohun tí ò tọ́, a sì máa san fún lúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé. Àtẹnumọ́ kejì tí mo fẹ́ ṣe inú ẹ̀kọ́ yìí ni pé nígbà tó bá dé àbí ẹni pé ọ̀tá gbógun tí gbogbo ẹ̀ le kókó mọ́ wa, tí wọ́n ní tá a wá dẹ̀bìtì tí wọ́n fẹ́ kó wó, ẹ má jẹ́ apáyà, ẹ má jẹ́ aṣojo. Dípò bẹ́ẹ̀, ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ má jẹ́ á máa wò yín wọ̀hún, ẹ má jẹ́ á máa wá ọlọ́run mìíràn kéékèèké kiri.
ẹ má jẹ́ á máa wọ́nà láti ranra wa lọ́wọ́. Ẹni Ọlọ́run ọ̀bá gbà kò lè gbára ẹ̀. Dípò bẹ́ẹ̀ jẹ́ á fi ìrètí wa sínú Ọlọ́run nìkan ṣoṣo. Tá a bá sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìṣẹ́gun ó dé. Ohun tó le kókó ń bọ̀ wá dẹ̀rọ̀. Àtẹnumọ́ kẹta tí mo fẹ́ ṣe nínú ẹ̀kọ́ yìí ó ní pé ẹ má jẹ́ á fi wàdùwàdù kọ́rọ̀ jọ. Ẹ má jẹ́ á wá ọrọ̀ lọ́nà tí kò bá fẹ́ Ọlọ́run. Ẹ má jẹ́ á ní ọmọnìkejì lára láti dọlọ́rọ̀. Ẹ má jẹ́ á jalè láti dọlọ́rọ̀. Bí ó bá wá ṣeéṣe tí Ọlọ́run bá wá ti ẹ̀bùkún wa pàápàá, ẹ má jẹ́ á fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọrọ̀ ayé. Torí pé afẹ́fẹ́ lọrọ̀ ayé, a máa fẹ́ wá, a máa fẹ́ lọ. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àwọn olówó àná dà, wọ́n ti kú, wọ́n ti lọ. Mú ohunkóhun wá sínú ayé yìí, a sì ní mú ohunkóhun lọ. Kí ló wà á fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀ sí? Lọ́nà kẹrin, mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí wípé ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo fún ààbò ẹ̀mí wa. Ká fi Ọlọ́run ṣe àpáta wa, ká fi Ọlọ́run ṣe ààbò wa, bí onísáàmù bí Dáfídì ti ṣe. Ẹ má jẹ́ á gbẹ́kẹ̀lé ewé àbégbò. Lóòótọ́ ńlẹ̀ Yorùbá, ewé a máa jẹ́ o. Ṣùgbọ́n bí ewé ti ń jẹun náà ní mọ́ soko, èmi àti yín mọ̀ bẹ́ẹ̀. Torí Ọlọ́run ló dá ewé, Ọlọ́run ló dá igbó. Òun ló dá òkè, òun ló dá ilẹ̀. Òun ló dá omi odò, òun ló dá omi òkun, òun ló dá èèyàn, òun ló dá ẹranko gbogbo. Gbogbo ń tà ń gún pátápátá, Ọlọ́run ló dá gbogbo wọn. Ọ̀kankan nínú wọn ò sì lè ṣiṣẹ́ lẹ́yìn rẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tá ní gbẹ́kẹ̀lé Ọlọ́run tó jẹ́ pé ìtọ́dá la máa gbẹ́kẹ̀lé? Ní ìparí, nígbà tó dàbí ẹni wípé àwa nìkan ṣoṣo la ríra wa. Awo wájú, awo ẹ̀yìn, awọ̀ tó awò sí ààrẹ nìkan kan. Dúró nínú ìgbàgbọ́ rẹ. Jóòbù wà nínú ipò bẹ́ẹ̀. Ó wo wájú, ó wo ẹ̀yìn. Ìyàwó gan tí èbà tó máa wò ìyàwó ní, ṣé o sì tún dúró lórí òdodo rẹ̀? Ọjẹ́ ṣé Ọlọ́run kò sì kú? Ṣùgbọ́n Jóòbù dúró, kò jẹ́ kí gbàgbọ́ òun ó yẹ̀. Ó rẹ́rìn gbẹ̀yìn ni. Dáníẹ́lì ńkọ́? Ó kú òun nìkan nínú ihò kìnìún. Ṣùgbọ́n nígbà tí ọba pè ńjọ́ kejì, Dáníẹ́lì, jẹ́ Ọlọ́run rẹ tí wọ́n ń sìn lọ́sàn àti lóru ǹjẹ́ gbà ọ́? Ó ní kábíyèsí, Ọlọ́run mi ti gbà mí. Àwọn tí ń ṣọ̀tẹ̀ Dáníẹ́lì tá a fi jù sínú ihò kìnìún, nígbà tí ọba ní wọ́n lọ jù wọ́n nínú ihò, wọ́n àti ìdésàlẹ̀ tí àwọn kìnìún fi fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ. Ẹni ó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kì í jogún òfo. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Jésù Olúwa wa ńkọ́ lórí igi àgbélébù? Àwọn ọmọ ẹ̀yìn fọ́. Pétérù gan tó jẹ́ pé òun lábẹ́nu gan iléègbé máa ṣòfin Jésù. Òun náà bẹ́ olóhùn ọ̀mọ́ rí. Lórí igi àgbélébù ìrora yẹn pọ̀ débi pé Jésù ti ẹ̀rù pé bóyá bàbá náà ti padà ní. Ó ní ilá máa sàbákùtà níyì. Ọlọ́run mi, Ọlọ́run mi, èyí ṣe tí wọ́n fi kọ̀ mí sílẹ̀. Àwọn ọ̀tá rò kó ti tán, wọ́n ṣe Jésù pa débi pé ń bí ẹ́ sìnkú rẹ̀ sí. Wọ́n tún yan àwọn ẹ̀ṣọ́ sí pé kí wọ́n máa sọ ọ̀pọ̀ gbọ́dọ̀ dìde. Tó bá sì ló ń dìde báyìí kí wọ́n tó pa. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ṣọ́ wọn, nígbà òde ọjọ́ kẹta, Jésù jíǹde. Ó sì wà láàyè títí láé. Nígbà tó kù wọ́n nìkan tó dàbí ẹni pé kò sí ẹlòmíì. Tó wo wájú, tó wo ẹ̀yìn, tó wo òkè, tó wo ilẹ̀, tó ọ̀rẹ́ nìkan, gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó lè má fojú ara rí, ṣùgbọ́n ń bẹ nítòsí rẹ̀. Níbi tẹ́kọ̀ọ́ wa tó ti tẹnubodò, tó ti mú mi nù. Ìdí sínú tá a fi parí ẹ̀kọ́ yìí pẹ̀lú orin yìí láti ọ̀kan nínú ìwé orin wa. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́, bíjànà tilẹ̀ pẹ́. Síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun, Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀
fẹ́rẹ̀ mọ̀nà. Gbẹ́kẹ̀lé ewu máa ń bọ̀, ìdánwò wà nítòsí. Nínú gbogbo ewu ayé, òyìn ó tọkọ rẹ̀. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Olúwa lè gbà wá là, ọ̀rẹ́ òtítọ́ ni. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́, gbẹ́kẹ̀lé dé òpin. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Ohun yòówù tá a lè máa là kọjá, ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó lè gbà wá là, ọ̀rẹ́ òtítọ́ ni. Ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé dé òpin, ojú kò sì ní tì wá. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo ilé ìjọsìn wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 27 oṣù kẹwàá. Àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó ṣí wa níyè jù báyìí lọ láti rídìí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ru ìgbàgbọ́ wa sókè láti gbẹ́kẹ̀lé títí dé òpin. Tí Ọlọ́run bá bùkún fún yín nípa ẹ̀kọ́ yìí, ẹ pín in pẹ̀lú àwọn ẹlòmíràn. Tí ẹ bá sì fẹ́ láti bá wa sọ̀rọ̀, ẹ lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp lórí nọ́mbà yìí +234 811 32 99 55 +234 811 32 99 55. Lẹ́ẹ̀kan sí +234 811 32 99 55. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa pàdé. Ire o, ire kàǹkà.